ọwọ́ àdúrà mi tí mo tẹ́ má jẹ́ n ká padà ló fi fo wọlá náà bí Muhammadu wọlá bídìlì kọ́ọ̀dìrì. gáúsù olórí Islam tó dé the golden son of Islam Haji Ibrahim Labaika wà máì tani mi nà kọ́lé eléyìí o ó tún gbọ́ nàrà yọ yàtọ̀ stand out wà máì tani mi ó tún yà Haji Ibrahim Labaika. ìwọ ọmọ ẹ̀dá kóró wípé ọlọ́run ọba kò sóre fún ẹ mọ̀ràn ti pé àlàáfíà rẹ jíjẹ múmu rẹ kò fi nìyẹn lára kó dẹni tí orí jẹ wọn tún dúpẹ́ tó bá fẹ́ mọ̀ pẹ́ dùn máa rántí pé àwọn tó jùlọ wọn kọ̀ rẹpẹtẹ ẹni tí orí jẹ ẹni tí orí mu ẹni tó fọ́jú. wà máì tani mi ẹ tún gbọ́kàn sí ẹgbẹ́. ẹ jẹ́ ká sí lọ́hùn bíi ti tàtijọ́ kádùrà wa lè gbà bíi ti tàtijọ́. ẹ wo eléyìí lóyin lánàá ròdò rẹ dẹ ó kọjá bẹ́ẹ̀ wà máì tani mi ta ó lọ́wọ́ lágùn wọ́tà yìí lábí láyà lè yọlẹ̀ azim Haji Ibrahim Labaika ó gbé eléyìí jáde ó ga wà máì tani mi ni ojú sídi àti bí sídi ẹ̀ ó ti ń ta wìtìwìtì káàkiri báyìí o. marketed and distributed by Golden Punch Music Igwe the giant marketer shop 4 Golden Punch Plaza Alaba International Market ọjọ́ Alaba Lagos telephone 003-310-6999 tàbí 0909-332-0570. lakọ̀dẹ̀lẹ̀ tí Haji Ibrahim Labaika gbé jáde tó gbé àkọlé ẹni wà máì tani mi wàláì ìjúwọ́jú sẹ̀sílẹ̀ fún ọlọ́run ọba ni ẹni tó bára ilé tó gbọ́ ọdún sí díẹ̀ tó wo fi sí díẹ̀ tẹ̀yìn náà bá ń kọ́ gbígbàdúrà tó lágbára ni ẹgbà bẹ́ẹ̀ ẹ tètè lọ́ra ti yín o. Labaika ẹ jẹ́ ká sí lọ́hùn títí tàtijọ́ kádùrà wa lè gbà títí tàtijọ́ o. ẹ jẹ́ ká sí lọ́hùn títí tàtijọ́ kádùrà wa lè gbà títí tàtijọ́. àwọn ayé tàtijọ́ olùsílọ́hùn ni wọ́n páyà Ọlọ́hun ìmọ̀ tí wọ́n ní ìtọ́lọ́hun bá ní kán máa ṣe wọn ò mọ ní délẹ̀ èyí tó bá ní kán máa ṣe òun ni wọ́n máa ṣe gbàdúrà wọn fi gbà àwọn tàtijọ́ o. ẹ jẹ́ ká sí lọ́hùn títí tàtijọ́ kádùrà wa lè gbà títí tàtijọ́. àwọn àfáà tàtijọ́. mo lọ́wọ́ mo lọ́wọ́ mo lọ́wọ́ mo lọ́wọ́ mo lọ́rọ̀ mo lọ́lá mo ní dúkìá gan ibi bàtà tí ń ta mí lẹ́sẹ̀ ṣàlọ́mọ́ tó fún mi afẹ́ ayé nìkan ṣoṣo mà ló jọba lọ́kàn ẹ̀ o ọlọ́run wa bá mi gbàkóso ayé ẹ̀ fún mi o kó wúlò fún mi fẹ́ bí fara kó wúlò fúnra ẹ̀ o má ṣe é lọ́mọ pàpà ńlá kí a bí ipa bẹ́ẹ̀. bàbá olówó ló ń ṣe àdúrà yìí o Haji Kabiru Alayande èrè àsàlátù innovator wà nínú ọdún cd àti vcd tá a gbé jáde tá a gbé àkọlé ẹ̀ ní ọmọ bàbá olówó ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá olówó gangan Haji Taye Adébísí Currency. olówó Currency Dayusu ọmọ jayéjayé ni èmi Débísí sátìrà mọ̀ ní jẹ́ kí n jayé yìí pẹ́ o. ẹ tún gbọ́ tó tún wí o. ọmọ tálíkà tó máa ń bá rú wá rìn ẹgbẹ́ kó máa yẹ pé kó máa rú ọmọ ẹni tó ń ṣe. ó má fara wọn mọ ọ̀bùrò ibi tó jẹ́ pé mi ò mọ ọ̀gá tó kọ ibi tí máa náwó tí ẹni jẹ́wọ́ ń tèmi ni ẹni tí òrò jẹun má dorí kodò wọn sunkún kò jẹ́ káyé. ọlọ́niyà Àfọ̀njá Sanyẹ̀rì ó yá dá sọ̀rọ̀ yìí o. ojoojúmọ́ ni mo máa ń sọ fún Táyé o ojoojúmọ́ ni mo máa ń sọ fún Táyé kó tiẹ̀ rọra ṣe kó rọra ṣe kó rọra ṣe fàájì ó kọ́ tí fún ni kò tiẹ̀ fẹ́ gbà rárá. Sanyẹ̀rì forí jóná fẹ́ gbóòórùn ara ẹ̀ lẹ́nu ọmọ bàbá olówó náà. ìwọ ọ̀gbẹ́ni Sanyẹ̀rì o ti ń kọjá àyè rẹ ọmọ bàbá olówó ṣáàní ìrìn èmi ẹrú lásán ọmọ ẹrú lásán ṣáàní ìrìn ìwọ. nínú ilé yìí ó yẹ kó mọ lẹ́bùn rẹ̀ gẹ́tìmá lásán lásán tó fẹ́ máa kùgbọ́ nílé o. ó ń ṣe bàbá olówó bí ara ẹ̀ nǹkan dẹ́. ẹ dákun hospital ní ẹgbẹ́ mi nìṣó ó dà kí ṣe ní tìtòsí èyí tó ń bẹ lókè òkun ni mo fẹ́ kẹ́ sáma nìṣó ẹ dákun ẹ má ro tówó ẹjọ́ ẹ̀mí mi ni ẹ sábà dúró ẹ̀mí mi jọ̀wọ́ lọ ẹjọ́ Ọlọ́run dákun má ṣe fa ìsàn gbé mi dé. lójijì ni bàbá olówó kú o. ẹ gbọ́rọ̀ lẹ́nu lọ́ọ̀yà Alhaja Amira Tamina Taja òbí rere. Mr. Currency Amira òbí rere ló pẹ́ sórí aago gẹ́gẹ́ bí lọ́ọ̀yà bàbá yín èmi náà pẹ́ tán kọ́ sọ fún wípé bàbá yín ti kú wọ́n ti kú sókè òkun
èyí ló jẹ́ kí n pè láti fi tó yín létí ẹ̀dẹ̀kú wá sẹ́yìn dé ẹ̀kú ara fẹ́ra kù ọdún àjìnà síra ó wọn. jẹ́ bàbá olówó kú ẹgbọ́rọ̀ lẹ́nu ọmọ ẹ̀. bàbá ti kú bàbá ti kú bàbá ti kú tèmi dayọ̀ ẹ̀mẹ̀mú. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ọmọ bàbá olówó ẹ ò tí ì gbọ́ kankan o ẹ ò tí ì rí kankan o. ọdún sí dàbí bí sídìí eléyìí ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò. ọmọ bàbá olówó ó tó ṣẹlẹ̀ nú ẹ̀ ó lágbára. àti gbẹ́jáde kàṣàgbà. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún sí dàbí bí sídìí ọmọ bàbá olówó lélẹ́yìí. kò ṣẹlẹ̀ ìtọ́jú tó ẹgbà bẹ́ẹ̀. ó ti jáde tètè lọ́ra tiyàn. ẹlẹ́sìn ńlá ní jíjẹ wọ̀. orin tí o kọ́ mọ́. aṣàwárí ẹ̀mú tó mọ̀ kù sọ́wọ́n dẹ ẹlẹ́sìn ńlá. ẹlẹ́sìn ńlá tó gbé tuntun jáde ó bu àyà. ìyàwó lálọ́ọ̀dù la kọ́lé eléyìí o. Ají Kabiru aláyàndé èrè àsálàtú ti di lálọ́ọ̀dù gbogbo tẹ́nàtì rọ́gọ́. ló ní pinnu ṣùgbọ́n ṣá Ọlọ́run ló láṣẹ. àánú Ọlọ́run mo rí gbà tí mo fi kọ́lé lálá ilẹ̀ tí o. gbogbo ọ̀tá mi bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Alájà rẹ̀ mú Kábírù èmi ti dònílé lórí. ìyàwó lálọ́ọ̀dù ẹ wá wo bí lálọ́ọ̀dù ṣe fi ayé ni ayálégbé lára. tíyàwó lálọ́ọ̀dù ìdáyà àtàjọ gbẹrú ọmọ rẹ̀ ń fi tẹ́nàtì nìkanìkan. àfi bí ẹni pé ayálégbé ò ráyé wá o. ìyàwó lálọ́ọ̀dù gbé sókè. kò lẹ́ni kó òjòkó sí orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ àti pé kílẹ̀ fẹ́ òjòkó ṣe o ẹ̀ ṣàlàyé fún mi kì í gbọ́. ṣebí wọn ló sọ pé fẹ́ gbà lé. àbí bẹ́ẹ̀ kọ́ ni wíkì ń gbọ́. àbó kì í ṣe bí ìwọ rẹ̀ ń ta o. ìyàwó lálọ́ọ̀dù ó yá. ètò wa ní iṣẹ́ gbádùn rárá ṣá ìgbà wo lẹ́sàn owó náà tẹ́bí ń béèrè kọ́kọ́rọ́ rìsíìtì wọlé gbẹ́gbà lónìí ó lọ ní ìtẹ́kọ́ wa. ìyàwó lálọ́ọ̀dù ni mo fẹ́rẹ̀ pẹ́tẹ́ bí ẹgbàá gbẹ̀gbẹ́ ní ìkàtúndínlẹ̀ yìí ẹgbàá. ọjọ́ adédọ̀jọ́ ẹtì mo fún yín ìtẹ́kọ̀ṣọ́ nínú àwọn ohun tẹ̀ ń wò yìí méjì péré ní tí o. òfin kan tún rẹ̀ ẹ́ o látọ̀dọ̀ lálọ́ọ̀dù. kan lójúmọ́ la fún yín láàyè ẹ máa ṣe sí sálángá. tẹ́ ẹ bá ti fẹ́ yàgbẹ́ kẹ́ ẹ wá béèrè máa fún yín kọ́kọ́rọ́. torí gbọ́dọ̀ ní kọ́kọ́rọ́ ó máa wà ṣe ti gbọ́ sí. ẹ má lọ pé yàgbẹ́ nílé mi o mi ò fẹ́ rárá. ó lè mú sálángá kún mi ò sì fààyè gbà kásẹ̀ bẹ̀ kó máa ta sánsán rárá. látọ̀gbọ́ òfin tuntun lẹ́nu ìyàwó lálọ́ọ̀dù náà. àgọ́ mẹ́jọ la fún yín dá tẹ́ máa fi pàjẹ́ nìyẹn kẹ́ máa pariwo ní wàá létí. àwọn òpè náà orílẹ̀-èdè ò dá òfẹ́ máa fi yẹn dààmú wa. àfọ Sàláwùdíìnì Àsìlẹ̀kẹ̀ lókun alájà mi náà ti bá balọ̀lá ọmọ táyé bí o. tẹ́nàtì tí o gbàgbọ́ jẹ fún ìyàwó lálọ́ọ̀dù. Àsìlẹ̀kẹ̀ ò tún yá. ọ̀lẹ́ ní ká máa sọ bàbá bẹ́ẹ̀ lálejò láti yóò kọ̀sẹ̀ kan àmọ́ àwọn tẹ̀ ń wò yìí wọn kì í ṣàlejò ọmọ tí mo bí nínú ni gbogbo wọn jẹ́. ẹ wo eléyìí kọjá àfẹnuròyìn. ìyàwó lálọ́ọ̀dù àtọkọ rẹ̀ làwọn ò ní gbọ́. àwọn ayálégbé tẹ́nàtì làwọn ò ní gbà. kínníkínní abẹ́ mọ̀ ń tẹ́ ń sọ ṣáyà dìdìrín ní abájọdẹ lójú yín ẹ wo bí wo bá ṣe débi tó la ó ṣe yàgbẹ́ o ẹ̀yin gan ẹ lọ tó. dádì kò sọ́tọ̀ ń dòde ẹ má jiyàn sí ẹ̀yin gan ẹ lọ tó. ẹ wá wo ìjà rẹ pẹtẹ ní lọ́fíàjì. àjàkú akátá ni sà. àfi ìgbà tí wọ́n lu bàbá lálọ́ọ̀dù tí wọ́n gbẹ̀mí ẹ̀. ogun dé o. èrè àsálàtù ọmọ táyé bí Àsìlẹ̀kẹ̀ ọmọ rere. ìtìláyé pòdúsà. kàbí ìjà tí ká tàbí gan. Òṣùpá ànábì. Abdulrasaq Bushra. àti DJ Sabi. gbogbo wọn ló pàtúrà pẹtẹ nínú ọdún sídìí àti bí sídìí ìyàwó lálọ́ọ̀dù. ẹlẹ́sìn náà fi tàn lẹ́kọ̀ọ́sì international láti ṣe ọdún ẹ̀. ẹlẹ́sìn náà digital world ló ya fídíò ẹ̀. Sulaiman Ògbógbó ló direct ẹ̀. ẹlẹ́sìn náà náà ló tún ṣe máa dọ́bí ẹ̀. gbogbo ẹ̀yin alágbàtà ẹ̀ kú orí ẹ̀. ẹlẹ́sìn náà ti ṣètò mọ́tò tó fi máa gbé ọjà wá fún yín nílé tó káàkiri. sẹ́yìn náà rí báyìí wípé ẹlẹ́sìn náà ń ṣe bẹ́ẹ̀ fà. orí tí o kọ́ máa ní tẹ́lẹ̀sìn náà lóòótọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀. ọdún sídìí àti bí sídìí ìyàwó lálọ́ọ̀dù lélẹ́yìí. àti gbẹ̀jáde kàṣàgbà. marketed and distributed by ẹlẹ́sìn náà
Unit Award, a division of Alex Films and Records Company, number 59, Alimika Yama Road, Ladojukọ Alausa Mosque Ìlọrin, ẹlẹ́sìn látún ti wà lálábà o. Shop 6 and 9, Golden Point Plaza Alaba ní ẹ máa bọ̀. Àti nọ́mbà yìí 145, Muyosore CD Market Bọ́ládé Oṣodi Lagos. Telephone 008 739 7989 àti 003 575 8016. Ẹ tún kú ojú lọ́nà ilé tó ń bọ̀ dẹ̀dẹ̀ yìí o. Ọkọ̀ olóyún àti ẹ̀mí nẹ́rẹ̀ kan. Gbogbo èèyàn ló bẹ̀rẹ̀ ẹ̀ fà. Ẹlẹ́sìn lẹ́dí ti máa wọ̀. We believe in reality. We above substandard. Òdodo ọ̀rọ̀ ní ẹ̀gbà bẹ́ẹ̀. Èrè tẹ́ máa ń jẹ lórí ọjà wa. Kẹ́ẹ̀fì kọ́lẹ́ra mọ́tò rọ́mọ nílùú òyìnbó ládùúgbò wa. Wọ́n fana ọmọ kanali yá. Ẹ ṣàmì ọ́. ọ̀rẹ́ òtítọ́ lọ́rẹ́ mi kì í ṣọ̀rẹ́ èké ọ̀rẹ́ fẹ́mi dọ̀kan o èmi gan fẹ́ ọ̀rẹ́ mi dénú kílẹ̀ tún fẹ́ wí. Gbogbo ẹbí la kọ́lé eléyìí o. Ajá mi ra tàbí náà tajà òbí rere. Ọ̀rẹ́ pàtàkì fún Ají Sauty Arẹwà. Àwọn ọ̀rẹ́ méjèèjì lélẹ́yìí. Sauty Arẹwà ó yá. Mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi náà fẹ́ràn mi. Àmínà pẹ̀lú Sauty òkè sì máa wà ní wa. Okùn ẹbí ò gbọ́dọ̀ jà láíláí. Okùn ẹbí ò gbọ́dọ̀ jà lọ́lọ́run bí ọmọ ìyá ò máa gbọ́dọ̀ yá ló jẹ́ wọn kí ẹ̀ Sauty Arẹwà báwo ní ilé ìwé. Ó tó dunni ló pọ̀ lọ́la ẹni. Ají Sẹ̀mí wà Dẹ́mọ́lá tó ti ń wáyàwó ti pẹ́. Ẹgbẹ́ Sauty Arẹwà ẹ bẹ̀rẹ̀ ń tẹ́ fẹ́. Téèyàn bá dákẹ́ wà láàyè ara ẹ̀ á bá dákẹ́. A ò gbọ́dọ̀ farapa àmọ́ fẹ́ni tí yóò sì ní. Inú mi sì dùn wípé mọ ohun tó kan lọ́rọ̀ mi. Apẹ́kó tó jẹun kò gbọ́dọ̀ bá wọn jẹ bàjẹ́. Ọ̀rọ̀ yìí ti ń gbé mi lọ́kàn ó ti tójọ́ mẹ́ta. Àmásìkò ọ̀rọ̀ tó lónìí ọ̀rẹ́ tó dúró. Gbogbo ìgbà tí bá wá síbi lọ́kàn mi ń fà sí. Aya ti mojú ọkọ tí Sauty Arẹwà alárinà ẹ step aside. Ìyàwó ti wọlé iná fẹ́ ti ń jó bulabula. Ó dà bẹ́ yẹn. Bó ṣe ń ṣọkọ ló ń ṣe ìyàwó. Àmì rẹ̀ tàmí náà tàjà òbí rere. Ó tún yá. tí o bá ti fẹ́ mi má ṣùgbọ́n mi o. tí o bá ti fẹ́ mi má ṣùgbọ́n mi o. èmi gan afẹ́ má ṣùgbọ́n rẹ ni. Okùn ẹbí ta ni ò gbọdọ̀ jáde fẹ́ jábá yìí o. Àǹfààní kan ṣoṣo ló ṣí sílẹ̀. Sauty Arẹwà ń bèrè orin lọ́wọ́ ẹgbẹ́ Sẹ̀mí wà Dẹ́mọ́lá. Ọkọ ìyàwó. Bẹ́ẹ̀ ni àmì rata mi náà tàjà òbí rere ìyàwó ń bèrè orin lọ́wọ́ ọkọ ẹ̀. Àlẹ́ àlẹ́ kù àwọn orin kan ṣoṣo ló wà nílẹ̀. Ẹgbẹ́rún lẹ́nu Sauty Arẹwà àbúrò ọkọ ìyàwó. Ẹ̀gbọ́n mi mo fẹ́ bèrè aláwìdí mọ́lá o. Oore kí ni bá ṣe lè tẹ́ fi ń pọ́nlé. Mo lóore kí ni bá ṣe lè tẹ́ fi ń pọ́nlé. Kò kúkú yé kò pa ọ́ ká lè fi sọ pé tẹ bá fún níṣẹ́ òpèlè lẹ̀ ṣòro sí. Ṣé yẹ ká ń fa ní ìbẹ̀rẹ̀ kó jẹ́ ọ̀kan yìí. Kẹ̀tì ẹ̀rọ pẹ́ mi yìí pé ta ní kẹfún torí bí ó ṣe mi ṣe ó fẹ́ Àmínátù láyà ni. Bí ó ṣe mi ṣe máa fẹ́ Àmínátù láyà ni. Ṣé yẹ ká mi náà bá mi jàdùn kan. Lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ṣóore ti pẹ́ mà nìyẹn. Àṣírí tí wá gbàgbé ta ló kún fa o. Àṣírí tí wá gbàgbé ta ló kún fa o. Tó jẹ́ ká mi náà fàyè Dẹ́mọ́lá. Àtó jẹ́ ká mi náà fàyè Dẹ́mọ́lá o. Ẹ̀rọ àdéhùn ìjọmọ ìyá láti inú ẹ̀jẹ̀ o. Aya ìyá ni ọmọ ìyá ò yára wọn. Ẹ tún gbọ́ orin lẹ́nu àmì rata mi náà tàjà òbí rere ìyàwó. Balẹ̀ mi tèmi ni yóò ṣe. Balẹ̀ mi èmi ló fún níṣẹ́. Bẹ́ẹ̀ni kan gbàgbẹ́ burú. Bẹ́ẹ̀ni kan gbàgbẹ́ burú. Dẹ́mọ́lá máa sọ bó bọ́ o. Balẹ̀ mi tèmi ni yóò ṣe olólùfẹ́ mi. Kí ló máa ṣẹlẹ̀ báyìí? Gbẹ̀gẹ́dẹ́ ń gbiná bọ̀. Àfàìmọ̀ kó kun ẹbí ọmọ jà kutukutu báyìí o. Kí ni Ají Sẹ̀mí wà Dẹ́mọ́lá ọkọ ìyàwó fẹ́ ṣe? Ominú kan mi Ají Sẹ̀mí wò ẹ̀rù ń bà mí mi ò mọ̀ tí mo fẹ́ ṣe. Ọ̀rọ̀ yìí sọ sí ni lẹ́nu ó sì buyọ̀ sí i. Mi ò sì fẹ́ kó kun ẹbí ó tọwọ́ mi já. Ojú sí di àti bí sí ni okun ẹbí ni kẹ́ra kẹ́wò kẹ́gbà. Àti gbé jáde báyìí. Marketed and distributed by Golden Pot Music. Igwe the Giant Marketer. Shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. Telephone 003-310-6999 tàbí 0909-332-0570. Ojú sí di àti bí sí ni eléyìí tá a pè àkọlé ẹ̀ ní okun ẹbí. Ó sọ ọlọ́gbọ́n kọ́ rẹpẹtẹ. Suspense inú ẹ̀ lágbára jù. Ó ní kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò. Ó ti jáde.
ó tún mi lára kára má ṣe ní mí ohun tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi ìrọ̀rùn yanjú ẹ̀ fún mi kọ́dún ìsàn mi. ọdún tuntun táwa yí ọlọ́run mi mo lọ́dún tuntun ọdún tuntun táwa yí olúwa mi ó tún mi lára kára má ṣe ní mí ohun tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi ìrọ̀rùn yanjú ẹ̀ fún mi kọ́dún ìsàn mi. lọ́dún tuntun kàṣírí mi má ṣe tú àṣírí mi tó ń bò yí kó má ṣe tú láéláé ọlọ́run mi mo mọ̀ pé mi ò dàgbọ́n aṣọ àpọ́nlé ẹ̀ tó wá gbé wò mí ló fi dàbí pé mo mọ̀ ọ́ ṣe lójú ayé aṣọ àpọ́nlé náà má ṣe jẹ́ kó fàya ṣe lẹ́nu wọ́ọ́rẹ́ àwẹ̀ fún mi lákòótún jẹ́ kó sọ mi sọ́wọ́ sọ́mà tirẹ̀ ikú. ọdún tuntun táwa yí olúwa mi ó tún mi lára kára má ṣe ní mí ohun tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi. ìrọ̀rùn yanjú ẹ̀ fún mi kọ́dún ìsàn mi. ọdún tuntun ọlọ́run jẹ́ kó yé mi ohun tí mo fẹ́ ṣáàlẹ̀ mi bẹ̀rẹ̀ fún ọlọ́run mi mo mọ̀ pé wá ló lè ṣe lọ́dún tuntun kì í ṣòwò kí n rere ni àdáwọ́lé mi ọlọ́run jẹ́ kó yọrí tí mo bá lù orí mi jẹ́ kó máa dùn tí mo bá lè aláwùn jẹ́ kí n lè bá tí mo bá fàjà kótó yá rọ́bà náà lọ́tún là ń bá lù bọ́sà lọ́tún là ń bá ká bàtà èmi dọ̀tún. ọdún tuntun táwa yí olúwa mi olúwa mi ó tún mi lára kára má ṣe ní ara má ṣe mí ní ohun o tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi. lọ́rọ̀ mi yanjú ẹ̀ fún mi wádùn ìsàn mi lọ́dún tuntun jẹ́ ńlá láàánú o lọ́dún tuntun jẹ́ ńlá láàánú aláàánú mi ọlọ́run jẹ́ wà mí rí ọba tó júwe òròmọdìyẹ fún àṣàrí júwe ilé mi fáwọn tí ó ṣe mí lóore lálá oore tí mo lélẹ́lẹ́ lọ́dún tó kọjá tí mi ò sì bá ṣùgbọ́n tí mo nírètí o jẹ́ kó tó mi lọ́wọ́ nínú ọdún táwa yìí o gbogbo ìgbésẹ̀ mi o gbogbo ìgbésẹ̀ mi má jẹ́ ó jẹ́ bínú ayé bíre báyọ̀ lọ́tún ló sì fi mí ṣe bòńkẹ́ ire. ọdún tuntun táwa yí olúwa mi ó tún mi lára kára má ṣe ní mí ohun tó kù díẹ̀ ká tó lọ́rọ̀ mi. ìrọ̀rùn yanjú ẹ̀ fún mi kọ́dún ìsàn mi. rọ́pò rere lè mi Pasuma lórí àwọn aya mi tìyálé tìyàwó mi ò ìwà tí wọ́n ní ìyàtọ̀ ṣùgbọ́n ìwà máa pè mí. ọ̀gá ńlá káàbọ̀ ìjọba káàbọ̀ ìmọ̀lẹ̀ fújì ajiwọ̀síwọ̀lábí Pasuma ọkọ tó níyàwó méjì tó kọ́lé kan ṣoṣo tó dẹ̀ fẹ́ fún ìyàwó kan nínú àwọn méjèèjì ẹgbọ́n tá a ní kọ́ fún ọ. ìyáálé tó lówó bímọ ajé àsọfíà yà ń ká ọ la. ìyáálé rere lèmi mo nífẹ̀ẹ́ ọkọ mi tòun tí mo ṣe fẹ́yàwó lèmi tí mo dúró wọ́n mo ń ṣèrànlọ́wọ́ fún un torí pé mi gan láàyò ọkọ. ìyàwó kejì tó bímọ fún Pasuma rẹ ajé àròsí dàtà mọ̀ pé ibùjókòó ayọ̀. ìyàwó rere lèmi mo ń gbádùn ọkọ mi èmi ọlọ́wọ́ mo níwà tó dáa mi ò rọ̀kọ̀ fín ọkọ mi ń ṣe kẹ́mi o ó pọ́n mi lẹ́yìn torí pé mi gan láàyò ọkọ wa. Sofia ìyáálé ń tọrọ ọmọ lọ́wọ́ náà. Sofia ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé ó kú káàtó ọlọ́run wá ṣoore àṣepé bí ọlọ́wọ́ bí ó bá bímọ kò ì pé bí ọlọ́kọ bí ó bá sọmọ kò ì pé. mo sì dá ìyàwó tọrọ lára pẹtẹ fún ọkọ ẹ Pasuma. ọlọ́run wá dọ̀kan mi náà kò jọ ọlọ́lá. kí ẹlẹ́mi má lè jẹjọba lè wà lórí mọ́ tọkọ mi bá ti lè dán lọ́lá máa yọ fún iná wọ́n fà sí ẹ̀ àti mú wálé ẹlẹ́mi lọ. Sofia ìyáálé fún ìyàwó lè fi ọ̀rọ̀ ẹ̀. tó bá tọwọ́ bọ́ mi lẹ́nu
jẹ́jẹ́ ohun tó ń ṣe kó ṣọ́ra dúró ní kálukú lónìí ohun tó ń rò lọ́kàn tó fẹ́ kọ́ ló ń ṣe tó bá fi mí lẹ́sàáyé mi tó bá tọ́ mi tí n bá máa gbéjà mi kò ẹ́ ó ní dúró tí n bá máa gbéjà mi kò ẹ́ ó máa sáré. ọkọ ìyàwó ọ̀gá lápasùmá àti gíga tó ń bẹ́lẹ̀ yóò parí o. àwa ló máa fún báyìí. ajá mẹ́rìàm àkìkí àbúrò Paso. ó yẹ ẹ̀dá sọ̀rọ̀ yìí ta ni kí ọkọ fún. àkìkí abẹ́tàkẹ́tẹ̀ẹ̀tẹ̀ ro ohun ẹ bá fẹ́ ṣe. ẹ̀gbọ́n abẹ́tàkẹ́tẹ̀ẹ̀tẹ̀ ro ohun ẹ bá fẹ́ ṣe. torí bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ọkọ àti ìyàwó méjì. ẹ̀gbọ́n mi ò lè sọ kẹyàwó kan ṣe. ẹ wo wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìyálé ló ń ní gbọ́ ìyàwó ló ń ní gbà. ibi tí ọ̀rọ̀ yìí máa yọrí sí ò lè fararọ. ẹgbọ́n ta ni kò fún. suspect tó lágbára ni Paso fi gbogbo wá sí o. ọdún ti dàbí bí sídìí orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní ta ni kí n fún. ó mi gbóró títí lọ́wọ́ yìí. a ti gbé jáde. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. Aji Wasiu Alabi Pasuma. Aji Asofia Yankaula. Aji Rashida Amọ̀pẹ́ ibùdókòó ayọ̀. àti Aji Mẹ́ríàmù Àkìkí ni. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe bẹ́bẹ́ nínú eléyìí yàtọ̀. ó ti jáde. ọ̀rẹ́ tí ń dalẹ̀ o 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 ìyẹn ò ní dalẹ̀ ọ̀rẹ́ tí ó bá dalẹ̀ wàláì ìyẹn á dalẹ̀ méjì méjì lọ̀rẹ́ ń dùn méjì méjì lọ̀rẹ́ ń dùn méjì méjì lọ̀rẹ́ ń dùn ọ̀rẹ́ ò fà bọ̀ sí i. tututu lele yi o. Amira Suwarai. Ajá Basira Yangana. ọ̀rẹ́ Ajá Morufat Majankofo. àti kékeré ni wọ́n ti ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀. lẹ́yìn kẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì. Youth Service Corps. agùnbánirọ̀ ló kàn. agùnbánirọ̀ yìí máa da ká ṣiṣẹ́ sílùú ẹni àṣọdára ká parí ẹ̀kọ́ àbọ̀ ẹ̀kọ́ ń fi àjẹ́ ni. ìyá Ghana ó tún yá. agùnbánirọ̀ yìí máa da aṣọ wọn yẹ lọ́rùn mi bàtà wọn dà lẹ́sẹ̀ mi fìlà wọn yẹ lórí mi mò ń ṣiṣẹ́ ìsìnlú mi nàìjà ìlú bàbá mi ọpẹ́lọpẹ́ ìyá mi ọpẹ́lọpẹ́ bàbá mi tó sanwó iléèwé mi mo fi dá láṣeyọrí. gbẹ́kí kò gbẹ́kí kọ́pà ọkùnrin pàdé kọ́pà obìnrin wọ́n sojú síra wọn. ìjà náà wá bẹ́ sílẹ̀ láàrin kọ́pà Cisse àti kọ́pà Ridwan Dosunmu nítorí Mọ̀rúfà. Cisse sọ́ra rẹ̀ jọ̀wọ́ máa sọ mí lẹ́nu kílẹ̀ bí mi wí fún mi jọ̀wọ́ má gbọ̀wé mọ́ mi ṣé mo rán ẹni iṣẹ́ ni mo ní Mọ̀rúfà yẹn lóhùn mi ọ̀sẹ̀ jẹun tó wù mí ni wọ́n fẹ́ máa bá mi jẹ mú Basira yẹn ní tiẹ̀ ìyàn Ghana yẹn dára. kàbúdàrú o agùnbánirọ̀ wọ̀ ya ajá torí obìnrin ẹgbẹ́ ni ẹ lajà Amiru Cisse olóríire àti Ridwan Dosunmu kí ló dé. ó ń bọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ẹyẹ òpònú aláìní rònú kò lè tóòsì obìnrin mo tún lè fùrù kọ́kọ́ sí mi mo ti tóòsì ẹ̀ ó ti gbà o kò sí ohun tó lè ṣe sí mo bá fẹ́ kú o wọ́n bá sí ra ẹ lọ wọ́n bá sí ra ẹ lọ ó kọnu sí i. àtúbọ̀ kan sí i. nítorí ọ̀rọ̀ yìí nítorí Mọ̀rúfà àjọ lura wa ìwà àgùn máa níyè àjọ tímọ̀tímọ̀ ẹ̀ nínú ẹ̀ ti máa ń bí mi mi ò mọ ohun tó ń bí mi nínú. àfi kẹ́ tètè lajà yìí wọ́n ti ń jà gidi gbọ́. wá wò tó kọ́kọ́ rí lélẹ́yìn Ajá Kudirati kí ọ̀nàbí. ohun tójú bá rí ó yẹ kẹ́nu ó lè sọ kọ́pà Cisse kọ́pà Ridwan wọ́n máa ń lura wọn. ẹ wo ó sì máa di wàhálà gidi. agùnbánirọ̀ di agùnbánijà. wọ́n dá yìí fight to finish. ẹ̀rọ ojú CD àti VCD yìí. kẹ́gbọ́ kẹ́wọ́ agùnbánirọ̀ là kọ́lé ẹ̀. ó ti jáde. marketed and distributed by Golden Pot Music. Igwe the giant marketer. shop 4 Golden Pot Plaza. Alaba International Market ọjọ́ Alaba Lagos. telephone 003-310-6999 tàbí 0909-332-0570. ọdún CD àti VCD orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní àgùnbánirọ̀. eléyìí tó pọ̀ náírà yọ yàtọ̀. olóyin lánàá rẹ pẹ́tẹ́ tètè lọ́ra tiyín báyìí báyìí o.
ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ wọ́n jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́ o. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ wọ́n jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ o ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ wọ́n jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́ o. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ òun ni ká mi àgbọ̀ òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ wọ́n jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. Asalamu alaikum tani sọ̀rọ̀ mi ò mọ̀ pé yìí ni ẹ má ṣe bínú Làbẹ́ka ló ń sọ̀rọ̀ ọmọ yín náà ní màmí ẹ má ṣe bínú mo pààrọ̀ aago mi ní màmí mo ti ṣe tán mo ti parí ẹ̀kọ́ mo dẹ̀ ti ríṣẹ́ iṣẹ́ alálùbáríkà òun ni wọ́n rí fún mi owó ńláńlá òun ni wọ́n máa san níbi iṣẹ́ tán rí fún mi mọ́ mi ò máa ti dájú wípé ẹ ó jèrè ọmọ. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ wọ́n jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. hello 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 mò ń gbọ́ yín èmi náà ni dókítà yín náà ni èmi gangan ni mo gbé ẹ kú oríire ọmọ yín ti bímọ ìbejì ló bí ọkùnrin kóbìnrin kan òun lọmọ yín bí kò sí wàhálà kankan àwọn sọkùnrin náà fún fúnra rẹ̀ ló bí wẹ́rẹ́ mọ́mí mo bá yín dúpẹ́ ẹ kú etí ìgbọ́re ẹ kú ewu ọmọ mo bá dọjọ́ mẹ́jọ àwa bá yín dúpẹ́. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. ẹ ló bàbá òṣì èmi ń gbọ́ yín bóyá sáfíìsì tọ̀dọ̀ yín ni ò dára tó ṣùgbọ́n tẹ́ bá ń gbọ́ mi ìròyìn ayọ̀ òun ni mo ní fún yín kọ́ńtrátì yẹn láti lé lọ́jọ́ tó pẹ́ àwa náà padà gbé fún owó yẹn pọ̀ gan ṣẹ́ẹ̀kì wá ti rẹ́dì wọ́n ní kí á wá ìwòyí òwúrọ̀ la a kú oríire a ò ní rí bàṣẹ́yìn níléeṣẹ́ wa òkè lókè láwọn máa lọ jì mo bá yín dúpẹ́ ìròyìn ayọ̀ èyí tẹ̀ ti fetí gbọ́. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. ẹ ló bàbá o bàbá mi alájí àgbà bàbá ẹ ṣé mo dúpẹ́ mo gbà gbogbo tí ẹ wí má fi sanwó òsì o mi ò ní fi jẹun ṣùgbọ́n mi náà lọ́rọ̀ kan kẹ tó pàgọ́ yín tí mo fẹ́ sọ fún yín wọ́n fún mi ní mẹ́ka méjì níbi tí mo ti ń ṣiṣẹ́ bá mi sọ fún mọ́mì mi èmi àti wọn lájọ máa ń lọ ẹ kú etí ìgbọ́ rẹ̀ ìròyìn ayọ̀ èyí tẹ̀ ti fetí gbọ́. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ọlọ́run jọ̀wọ́ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. Big Mami níbo lẹwà bí mo ṣe ta fóònù mi lè yí lẹ́pẹ̀ sórí ìyàgò. Scotland sí Nàìjíríà pẹ̀lú ìyàwó mi. Ọmọ òyìnbó náà ni ó lè ti ṣetán. Ó ṣetán láti ibẹ̀ mi. Adé towó àsìkò ilẹ̀ màmá. Pípé ẹbí mọ̀ọ́kan ọmọ alálùbáríkà òun lọmọ yín. No, mi ò gbójú lówó òyìnbó lówó títì ẹ̀ èmi gan lówó títì mi èmi gan fòyìnbó lówó àdúrà yín ló gbà lórí mi ẹ bá mi dúpẹ́ mọ́mí ẹ bá mi dúpẹ́ ẹ kú etí ìgbọ́re. ìròyìn ayọ̀ òun ni ká mi àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká mi àgbọ̀ ìgbàkígbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bànújẹ́. anakunmula o anakunmula ọlọ́run járe mi pẹ́ èmi náà ni Làbẹ́ka náà ni ọmọ kéwu yín náà ni èmi tẹ̀kọ́ ni
láti lọ ṣe díje ǹjẹ́ mọ̀ wípé èmi ni mo pegedé nínú àwọn adájọ́ pàdé nílùú Káírò èmi lásìwájú ẹ̀kú etí ìgbọ́re ọlọ́run jàre mi yín pẹ́. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká ní àgbọ̀ ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ àjọ pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká ní àgbọ̀ ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ wa má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́ o. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká ní àgbọ̀ ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ wa má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run má jẹ́ ká pè wá sórí àgọ́ fún bàlújẹ́ o. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run mo fi lé rẹ̀ bẹ̀ ọ́ jíjẹ́ Káàbà. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run mo fàṣẹ rẹ̀ bẹ̀ ọ́ kún báyà kúnnù. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run mo fọ̀rẹ́ rẹ̀ bẹ̀ ọ́ ànábì Muhammad. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run wọlá ṣèkù rẹ̀ wọlá Nàìjíríàní. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ọlọ́run má jẹ́ ká pè wá sórí àgọ́ fún bàlújẹ́ o. má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀ ìpè ìdùnnú òun ni ká ní àgbọ̀ ìgbàkigbà tó bá pè wá sórí àgọ́ má jẹ́ kàn pè wá sórí àgọ́ fún bàlújẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí mo máa jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí mo máa jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí ẹ̀jẹ̀ ń jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní àlòdọ́jọ́ kú. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí mo máa jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́ ìgbà tèmi tí mò ń lò yìí ẹ̀jẹ̀ ń lò pẹ́ àsìkò tèmi tí mò ń lò yìí ẹ̀jẹ̀ ń ṣe pẹ́ gọ́sù sámánì tí mò ń lò yìí ẹ̀jẹ̀ ń jẹ pẹ́ ìràwọ̀ òwúrọ̀ títí dalẹ̀ nìràwọ̀ tí wá torí àòṣògùn kàtódé kò ọlọ́run lọ́run ni àṣì ọlọ́run la fi dìràwọ̀ èyí tá ń lò àṣì ọlọ́run tá fi dìràwọ̀ òun la gbójúlé ìgbà tèmi tí mò ń lò yìí ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí mo máa jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. pàtíyàsó la báyìíká ó la máa yọ gbọ́ wọ́n ní wọ́n fi mí ìwẹ́ nìkan nípa ìra wọn ẹ má fàdà bàwé tòlótòló wọ́n jura wọn lọ ọ̀hún ló fẹ̀yìn ìṣẹ̀gbọ́n àwọn ò lè dẹ́rẹ́ jẹ wọ́n lé wọn ò bá mo gara báyìí gara kábà ọlọ́run ni mò ń lò àtìlẹ́yìn Muhammad àwọn afáwọn ń bẹ lẹ́yìn mi mustapha ẹni lọ́lọ́run yàtọ̀ sẹ́ni èṣù wọ́n jura wọn lọ ìgbà tèmi tí mò ń lò ìyàlódọ́jọ́ ògbó. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lò yìí mo máa jẹ pẹ́ gọ́sù sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ìràwọ̀ oríṣi mẹ́rin ló wà o ọmọ làbáyíká ìràwọ̀ kan tó ń rọ̀ ní wọn ní dọ̀sán ìràwọ̀ kan tó ń sánmọ̀ ní wọn ní dalẹ̀ ìràwọ̀ kan talẹ̀ mọ̀ ní wọn ní nílàárọ̀ pẹ̀lú ọ̀sán àfálẹ́ nìkan ó jọ mí lójú ìràwọ̀ kan bẹ́ẹ̀ làbáyíká òun látòwúrọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ wá gbé dọ̀sán ó bá tún dọ̀sán kò ní kú wá gbé dalẹ̀ ó bá tún dalẹ̀ làbáyíká òun wá gbé dọ̀jọ́ òkú irú ìràwọ̀ tí ń tọrọ nìyẹn lọ́dọ̀ ọlọ́run mi ìpè ọlọ́run ni mo fi ṣètò ìgbésí ayé mi mi ò fi dúdú kún funfun
ìràwọ̀ ni mo fi ń dúpẹ́ ẹni sógun tó fi ìràwọ̀ bó pẹ́ bóyá irú wọn ni lálá tó rókè ilẹ̀ ló ń bọ̀ ọlọ́run ọba sáàtì lókè òun ló pọ́n alẹ́ ẹ̀sìn wo gbà tó ti dá wa lọ́lọ́ malabaika ẹ̀sìn wo gbà tá ti ló gbàbọ̀ ibi rahima ọwọ́ ọlọ́run sáàtì lókè òun ló pọ́n alẹ́ ìràwọ̀ mi tí mò ń lo ìyá ló dọjọ́ ògo. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò ìgbà mi ló dé ìgbà tèmi tí mò ń lo ìmọ̀ máa jẹ́ ayé ọdún sábà mi tí mo jẹ́ pẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lo yìí ẹ̀jẹ̀ ń jẹ pẹ́ tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ìgbà mi ní àsìkò mi ní ìgbà mi ló dé àsìkò mi ló dé ìgbà tèmi tí mò ń lo ìmọ̀ máa jẹ́ pẹ́ tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́ o. tó sún sámánì tí wọ́n ó bí ayé ni ẹ jọ̀wọ́ tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ló pẹ́. tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ tíre máa gbọ́ ọlọ́wọ́ ọ̀dọ́ tí wọ́n ń pè ẹ̀jẹ̀ kò ló pẹ́. tó sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. mo ti fún ọ ní gọ́ọ̀sù gbogbo àwọn ẹnjìníà ní tilé ètò tó òkú. sún sámánì tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ń jẹ pẹ́. ẹni bá wá gbèrò kí n ṣubú. láéláé èrò wa ò ní ṣẹlẹ̀ mi lórí àmì. ẹni bá ń gbèrò kí n ṣubú. láéláé èrò wa ò ní ṣẹlẹ̀ mi lórí àmì. ọlọ́run bọ̀dá ló ní sùúrù mú àmì kó lè jẹ́ ìráyè sí lọ́hùn mi kó pẹ́. ọlọ́run bọ̀dá ló ní sùúrù mú. àmì kó lè jẹ́ ìráyè sí lọ́hùn mi kó pẹ́. bọ̀dá bá takú tí ò jáwọ́. ọba ọlọ́run jọ̀wọ́ jàre bá ń ṣe sẹ̀ríyà fún kó pẹ́. bọ̀dá bá takú tí ò jáwọ́. ọba ọlọ́run jọ̀wọ́ jàre bá ń ṣe sẹ̀ríyà fún kó tẹ́. bọ̀dá bá takú tí ò ṣe sùúrù. ọba ọlọ́run bá ń kọ́lé ọ̀tá sínú igbó. ní kòkò dọ́ta máa lẹ̀ bí ìgbín. ẹ̀wọ̀n sọ́ta lọ́rùn bí ọ̀bọ. ó lè jẹ́ ìráyè sí lọ́hùn mi àmì. bọ̀dá bá takú tí ò ṣe sùúrù. ọba ọlọ́run bá ń kọ́lé ọ̀tá sínú igbó. ní kòkò dọ́ta máa lẹ̀ bí ìgbín. ẹ̀wọ̀n sọ́ta lọ́rùn bí ọ̀bọ. ó lè jẹ́ ìráyè sí lọ́hùn mi àmì. ọ̀tá mi tó dìde ṣàgbéjẹ́ mọ́wọ́ o ọ̀tá mi tó ń pẹ̀ gan ṣàgbéjẹ́ mọ́wọ́ bó o bá fẹ́ kánjú gbakúlíwù aláwo ọ̀tá mi tó dìde ṣàgbéjẹ́ mọ́wọ́. ọ̀tá mi tó ń dìtẹ̀ ṣàgbéjẹ́ mọ́wọ́ ọ̀tá mi tó ń pẹ̀ gan ṣàgbéjẹ́ mọ́wọ́ tó o bá fẹ́ tọ́jú gbàkúlíwù aláwo ọ̀tá mi tó ń dìtẹ̀ ṣàgbéjẹ́ mọ́wọ́. ee aláàánú mi àtolóore mi màmá fi wọ́n sílẹ̀ torí wọn fi mí sílẹ̀ o. aláàánú mi àtolóore mi màmá fi wọ́n sílẹ̀ torí wọ́n fi mí sílẹ̀ o. ìgbà yìí ni mo mọ̀ pọ́lá ń fẹ́ràn mi àwọn wúlà máa ń wo àwọn gan fẹ́ràn mi tẹrú tó mọ̀ àwọn gan fẹ́ràn mi oṣó ilé àjẹ́ ilé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lára àgbà gbogbo wọn ń fẹ́ràn mi wọn ò fi mí sílẹ̀ ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. aláàánú mi àtolóore mi màmá fi wọ́n sílẹ̀ torí wọ́n fi mí sílẹ̀ o. ó ti yé mi yeke ọmọ làbàkà òwe Yorùbá jọ wípé ẹ jẹ́ ká dìjú ká ṣe bí ẹni kú káwé ẹni tó sunkún ẹni mo ti mọ lólùfẹ́ mi àtúrásìdì yóò alábẹ́rẹ́ òyìnbó aláàgọ́ pẹ̀lú ẹ̀gbọ́n mi yọ̀ǹgà gùdù ìbúrọ̀ ìmọ̀ mi òyìnbó onífọ́tò ẹ̀gbọ́n Babátúndé òǹgó tèmi nìkan pẹ̀lú Yusuf o àmùdálà bàkà o àbúrò tèmi dáadáa pẹ̀lú Yunusa o ọbẹ̀ ni mo wí o ẹ ò fẹ́ kí n ṣubú ẹ̀yin gan ò ní ṣubú. aláàánú mi àtolóore mi màmá fi wọ́n sílẹ̀ torí wọ́n fi mí sílẹ̀ o. mo kí bàbá mi bàbá wa Páládó fàyè ni mo kí o pẹ̀lú bàbá mi Àjítàfíkì o bàbá wa Oyèrìndé bàbá wa Fẹ́lẹ́ bàbá Saidi ní Saitọ́ ni
mo wí o pẹ̀lú ọ̀rẹ́ mi Sunday Igboho mo dúpẹ́ o ẹ̀yin lẹ fẹ́ kí n ṣubú ọba ò ní gbé yín ṣubú. aláàánú mi àtolóore mi mọ́mọ́ fi wọ́n sílẹ̀ torí wọ́n fi mí sílẹ̀ o. aláàánú mi àtàlátìlẹ́yìn mi tẹ ò fẹ́ kí n ṣubú ẹ̀yin gan ò ní ṣubú. aláàánú mi àtolóore mi mọ́mọ́ fi wọ́n sílẹ̀ torí wọ́n fi mí sílẹ̀ o. ó yá ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. ọ̀pọ̀lọpọ̀ olówó tí wọ́n bá ti ga pé fẹ́ kẹ́lómìíràn ga àfẹ̀mí nìkan ti ṣe tán ní ṣe tó fi tẹ́ ọlọ́run mò ń bẹ̀ ẹ́ lórí àjíbàtì tó fẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga sí. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. ẹ̀yin olólùgbọ́ mi sẹ́rí bó ti wà lábàtà òun ló ń bẹ nígbàjà tán bá kẹ́lómìíràn ga tán bá dépò gíga tán ìṣubú ẹni tó gbé wọn ga òun ni wọ́n máa wá kí wọ́n ó lè dépò ẹni tó gbé wọn ga àjíbàtì ẹni tó mí aga tá fẹ́ gbé ẹ̀ṣubú ọlọ́run má ṣe gbé wọn ga. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. sẹ́ra wọn tí wọ́n ń gbèrò kẹ́lómìíràn ga aya tún ní kárí mi ni aya tún máa sọ̀rọ̀ ẹnu wọn tán bá fi sọ̀rọ̀ kan pẹ́rẹ́ tó jọ mọ́ tẹni kan gbéga á nítorí pòun ló gbéga ló fi sọ̀rọ̀ sí sàkàsàkà àfi sùúrù fa ọmọ ajídàgbà òrè òní ìṣù ẹ̀ṣẹ̀ ọlọ́run á máa kó ẹ yọ. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. Aláàjì Fàtáì ọmọ ajídàgbà òun lọ́lọ́run gbéga tó fẹ́ kẹ́lómìíràn ga ibi gíga láyé rẹ̀ ò dẹ̀ ní ṣubú lójú ọ̀tá rẹ̀ lójú ọ̀rẹ́ rẹ̀ gíga là ń bọ́jọ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ́lọ́run á máa jẹ́ ẹja àgbéga la máa jẹ́ tirẹ̀ ìwọ nìkan ni mo mà nínú olóṣèlú nínú ẹni tó ti ga tó fẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run á máa jẹ́ ẹja sí i. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. àjíbàtì náà ni àjídàgbà náà ni àjíbàtì náà ni ọmọ wọn nílọrin ìlọrin àfọ̀njá ìlọrin jẹ̀ríyálímì ẹnu dùn bí iyọ̀ àríkéwu sọlá àfikúnrání tọrẹ ìdí òròǹbó náà ti fi ẹ̀gbọ́n àbú ìsìjábà òun nìkan ni mo mà nínú ẹni tó ti ga tó fẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run á máa gbé ẹ ga sí. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. yìnyínyìnyín kò lè ṣe mìíràn ló jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ ajídàgbà o Aláàjì Fàtáì alága Ìfẹ́lódùn àtàwọn bájọ́ ṣèjọba nílùú Ìfẹ́lódùn gbogbo councillors pátápátá youth leader pátápátá women leader pátápátá ọba ìjọra àti gbogbo olóyè gbogbo balẹ̀ pátá lábẹ́ Ìfẹ́lódùn ẹ̀kú iṣẹ́ takuntakun Àjíbàtì náà ni ajídàgbà náà ni ọmọ Moise Banire ọmọ Arẹ́gbẹ́ṣọlá ọmọ Jagaban of Africa Bọ́lá Tinubu òun ló ní kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo Ìfẹ́lódùn làbá a ò ní ìṣúra wa. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. ọlọ́run bá ń gbé wọn ga Aláàjì Fàtáì ọmọ ajídàgbà tó fẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga. ọlọ́run bá ń gbé wọn ga àwọn tí wọ́n máa ga táfẹ́ kẹ́lómìíràn ga ọlọ́run bá ń gbé wọn ga.
ò lè tọmọ ẹ̀dá lọ́rùn èèyàn bá rí ẹ lọ́nà tí ń pẹ́ gan má pẹ̀ wò pọ̀ má bá ti yẹ lọ láyé fẹ́ sọ wá o Sàtì Àlùfáàgò. Sọ̀gá igi ọlọ́run ló fewé sọ̀gá igi èmi ò lágbára dẹ́ka igi ọ̀tá mi pẹ́gbẹ̀rún pọ̀n pẹ́gbẹ̀fà aláwòrán yóò fi mí borí ọ̀tá pẹ̀lú ète wọn. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. ọ̀tá mi yóò ti lé ayé rúgún ọ̀tá mi kó ta dúkìá ẹ̀rù ogún ló fi ń pète okùn ọkọ̀ tábì yóò tàyè pàgbákò. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. ìgbà tá a bọ̀ tá títí tọ́ta ó gbọ́ àbọ̀ tá títí ó tá fárígá ẹ jẹ́ ká sọ fọ́lọ́hún kó bọ́ tá wí kó bá òkè kó bá wá jọ̀ta níyà fúlàlà ìbáwí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀tá mi ò sòkun kò má lè dákẹ́. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. aláwùrà tó ní náírà ló lówó aláwùrà tó ní náírà fún mi lówó kìkì òsì mọ́nà mi dòdò ta aláwùrà tó ní màálù ní rọ̀jò mọ́rọ̀ ìjà ebi lémi lórí rọ̀jò ìfẹ́lú mi ìráyè dúpẹ́. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. ẹjọ́ tọ́lọ́hún bá dá ta ló máa tún dá ẹjọ́ tọ́lọ́hún bá dá alátúndá ṣebí bó sáré tó ló gbà fọ́tò àpìlì wo ló pọ̀ lọ́hùn sí tèwé dàgbà nínú onílàákàyè bóòrùn ọ̀báyọmọ́ ta ló máa tún ṣe. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. ọmọ aráyé ò fẹ́ ká rọ́wọ́ mú ọmọ aráyé ò fẹ́ káráyé wá wọn ò gbèrò kálálùfà ó jèrè ẹ̀wù àwọ̀kù náà ni wọ́n fẹ́ káwọ́ gbàgbé fẹ́ sàròdè káyéfì ní jẹ́. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. olúwa ló fẹ́ yín sọ̀gá ahọ́n olúwa ló fẹ́ yín sọ̀gá ahọ́n olúwa ló dirí ẹwà fàkùkọ kìnìún tọ́ra dé kó tó dáadé kì í ṣe fáàrí ewu làgbà olúwa ló fi mi mọ̀ yí sànù. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. onílé pọ́n wálé ara pọ́nlé onílé pọ́n wálé anílárí kálejò pọ́n wálé kò ní mọ̀ sí èèyàn pọ́n wálé kò ní yọjà àbùkù ọ̀kìlọ̀ rẹ ọmọ èèyàn ẹni bá pọ́n wálé làwọn máa pọ́n lé. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. bẹ́ẹ̀ bá pọ́n wálé apọ́n ilé àpọ́nlé títí wá ájú tí yín lọ bẹ́ẹ̀ sì pọ́n wálé kì í ṣèjà ìwọ náà ò jẹ́ nǹkan àpọ́nlé lára ń fẹ́. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. orúkọ tó burú láyé fẹ́ sọ wá o ọlọ́run ni ò gbà orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwùrá lóyìn kúrò lórí àwa Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. bí eré ọ̀tá gbẹ̀tán ṣòkòtò ń sòdí ọ̀tá ò mọ ojúgun gbẹ̀tán ọ̀tá ò fúnra. orúkọ tó burú láyé fẹ́ sọ wá aláwòrán lóyún kúrò lórí àwọn Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. Sàtì Àlùfáàgò ajíṣàánú wa. Sàtì Àlùfáàgò ajíṣàánú wa.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل وسلم عليه بيد النبات وآكل العصا وأصحابه وكسى تابعين ومن كان في حبه مخلصا صلي بدوامي يا نعم نصيري على خير الأنام على عدل البشير مسباي سلامي سنة أجل منيري صفوات الإيمان خير العالمين اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل صلاة رضا اللهم صل صلاة رضا وسلم سلاما بغير نفاد على المصطفى الهاشمي مرتضى إمام الوجود وكاس العباد صلي يا قدوس على صدر الصدور مليات النفوس مفتاح سروري أسكن الفردوس في على قصوري في دار الأمام من أواصلي اللهم صل على محمد يا ربي صل عليه وسلم اللهم صل صلاة تلو بأنوارها كسراج المنير وسلم سلاما سناه يفوق على سيد الخلق طه البشير صلي يا فتى على بدر الكمال مفتاح الفلاح مصباح الجمال منيات الأرواح غايات الأمال صيد البرهان عز المسلمين اللهم صل على محمد يا ربي صل عليه وسلم ومن نسنه جاء كتب شهيري هو سيد الكامل الكيالي له عند سل عرش جاه كبير له قرب بالفضل كل الولي قرات الأكتاب بالفضل العظيم لشيخ المامي من موسى الكريم نشر القرطاب في أسكان نسيم خاصة الإيماناني بالعز المكين اللهم صل على محمد يا ربي صل عليه وسلم في بشر الأولياء الكرام وكل سياد
فتى حجم يفوق الأكابر في الاحترام ويسمو على كل قوس سامي قال العارف تسعة الحيام بسر المصون كل موسى الإمام يستنير الكون ويزل الصلام بشيخ سلطان كتب العارفين. اللهم صل على محمد يا ربي صل عليه وسلم. اللهم صل على محمد يا ربي صل عليه وسلم. اللهم صل على محمد يا ربي صل عليه وسلم. اللهم صل على محمد يا ربي صل عليه وسلم. اللهم صل على محمد يا ربي صل عليه وسلم. يا عباد الله يا رجال الله بجاه رسول الله المصطفى يا ربي. يا عباد الله يا رجال الله بجاه رسول الله المصطفى يا ربي. يا ربي سكرونا يا ربي سكرونا نقول يا ربنا فؤاد بنا فؤاد بنا وفؤاد لنا يا عباد الله يا عباد الله يا رجال الله بجاه رسول الله المصطفى يا ربي. فصادقنا سننا فصادقنا سننا وحي بيض علنا بجاه طائبنا وصايبي لفوتنا صيام لأمنا من عليه في كاليوردنا أبو بيدة زنا فولي كرام أمنا
الشيطان الرجيم بسم الله